Ẹ̀yin èèyàn mi o, a kú dédé wò yí o, a kú bó ṣe ń lọ o. A dẹ̀ kú Naomi àti Kábíyèsí ọ̀rọ̀ wọn láti ìjẹta yìí. Kábíyèsí wọ́n ní Kábíyèsí ò lè sùn, kò lè wo ní gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin Kábíyèsí àti Tóbilọ́ba. Tí Kábíyèsí tó sọ fún Kábíyèsí tí Kábíyèsí ó lọ ṣàṣemáṣe pẹ̀lú Tóbilọ́ba. Kì í ṣe pé àṣemáṣe tó lọ ṣe yẹn pé bóyá Naomi ń jowú o, kì í ṣe pé ó ń jowú. Wọ́n nítorí èèwọ̀ tó wà ní àti báwọn pípù yẹn ṣe papọ̀ òun ló matter. Òun ni Naomi sọ ló fi ń bí Naomi náà sí Kábíyèsí pẹ̀lú kìlọ̀ tán ti kìlọ̀ fún yín. Ẹ tún lọ kọjá ìkìlọ̀ yẹn, ẹ lọ ṣe tinú yín. Pé kì í ṣe pé bóyá òun sọ pé ṣùgbọ́n tí ò bá jẹ́ nǹkan tí consequence tó wà láàrin ibẹ̀, pé nǹkan tó lè ṣẹlẹ̀ láàrin tó lè ba ààfin jẹ́ tó dẹ̀ lè ba gbogbo Ilé Ifẹ̀ jẹ́. Àwọn alálẹ̀ tó lè bí gbogbo wọn ròyìn, wọ́n ní gbogbo àwọn ṣìráìn yẹn tí Kábíyèsí máa ń sá lọ bá. Kán tètè gba òun kan báwa ní kíní ìṣeré, báwa ní kíní ìṣeṣe pé gbogbo wọn náà kẹ̀yìn sí Kábíyèsí. Wọ́n ní tó wọ́ síbẹ̀ nísìn pé bí Kábíyèsí bá dé ọ̀dọ̀ eléyìí wọn ò ní dá lóhùn, tó bá dọ́dọ̀ eléyìí wọn ò ní dá lóhùn. Pé ìyẹn fi hàn pé gbogbo nǹkan tí Naomi sọ pé òótọ́ dẹ̀ ni àdótọ́ dẹ̀ ni ó ti pẹ́ tán ti ń sọ. Pé nítorí ẹ̀ Kábíyèsí ìdúró sí ìbẹ̀rù sí, wọ́n ló ń sá kújokíjo, wọ́n ló ń sá eré ẹ́tàskẹ́tà kiri láti jẹ́ kí Naomi dáríjì òun. Naomi ní ìdáríjì ò sí lọ́wọ́ òun, kì í ṣe òun ló ní ìdáríjì. Àfi kó lọ tún ìrọ̀ ara ẹ̀ pa kìlọ̀ fún ẹ̀dọ̀ àti ọ̀dọ̀fín wọn inú wọn kán mọ bó ṣe máa bá ara wọn sọ̀rọ̀. Kán dẹ̀ gbọ́rọ̀ sí àṣẹ tí Ọlọ́run pa fún wọn. Pé torí gbogbo eléyìí tí Kábíyèsí lọ ṣe yìí kò yé òun mọ́, bẹ́ẹ̀ ló ń ṣe ní kóun yẹra. Ó ní kóun yẹra pé kí Kábíyèsí kàn wá bẹ̀ òun kóun padà sáàfin just like that. Lóun gan fi ẹ̀mí ara òun wéwu. Ó dẹ̀ tún fi ẹ̀mí Kábíyèsí náà ó fi ń wéwu pé kí leléyìí pẹ́rù ló bá òun lòun ṣe sá. Kẹ́dẹ̀ máa wo àwọn tó ń nídìí Naomi ní rẹpẹtẹ. Torí ogun tó wà ní ló wà lọ́dọ̀ níbi Kábíyèsí àti ààfin ẹ̀. Ogun yẹn lágbára. Kówó ni àwọn kan ń fẹ́ kówó. Ṣùgbọ́n Naomi dúró digbí bí àràbà. Wọ́n tí olóhùn ò ní wó, kò dẹ̀ ní wó lágbára Kristi Jésù. Bẹ́ẹ̀ ni o, lọ́ bá ní àmì lórúkọ Jésù, yes. Lọ́ bá ní ṣe ni ọba Ẹlẹ́gùṣì ó sáré wá. Òun fi gbọ́ pé Naomi ti padà sí ààfin tí lóun lọ. Ó ti padà s'Ákúrẹ́. Now Naomi wà ní single. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ o. Wọ́n ló sọ pé òun máa tọ́jú Naomi. Naomi mò ń sọ fún ẹ pé Kábíyèsí Ọọ̀ni ò lè tọ́jú ẹ. Ojoojúmọ́ ló fún ẹ ní headache, kì í ṣèfẹ́ gidi ló fún ẹ yẹn. Òun lòun máa fún ẹ nífẹ̀ẹ́ tó jẹ́ pé ìfẹ́ àìṣẹ̀tàn, ìfẹ́ tí ọkàn ẹ máa fi balẹ̀ pátápátá, òun lòun máa fún ẹ. Wọ́n ní ọba ṣọ́bẹ̀lẹ̀ no, kì í ṣọba Ẹlẹ́gùṣì. Àbí kí ni mo Frederick. Ẹ má bínú ẹ̀yin èèyàn mi, kì í ṣọba Ẹlẹ́gùṣì. Frederick ni mo fẹ́ sọ.
wọ́n bá ní ó ti sáré wá tó ní mi ì sọ fún ẹ pé kábíyèsí ò lè fìfẹ́ hàn ẹ́ ìfẹ́ òun gangan lòun nífẹ̀ẹ́ ló nífẹ̀ẹ́ ẹ̀ dáadáa òun máa tọ́jú ẹ̀ òun máa ṣe torí ẹ̀ wọ́n ní Naomi ní kí kó get out lọ́dọ̀ òun kó get out lọ́dọ̀ òun ẹ̀yin ẹlẹ́tàn jẹ́ ẹ̀yin onímì ìkà ogun àfọwọ́sowọ́pọ̀ pọ̀ o báwọn olórí láàfin ṣe ń gbé tiwọn bẹ́ẹ̀ ni ọba Frederick ń gbé tiẹ̀ wọ́n ní Naomi kàn jẹ́ nǹkan tí Ọlọ́run fi ń defend ẹ̀ gidi gan torí bí Naomi ṣe wà ẹ́ àkàndá èèyàn ní Ọlọ́run ọba ìyanu ló mọ bó ṣe dá Naomi bẹ́ẹ̀ ni torí ẹ̀ náà ṣe sọ pé ẹni tí Ọlọ́run bá ti dá kò ṣe farawé gbogbo ẹ̀yin olórí tẹ́ ń sá kúbẹ́kúbẹ́ tẹ́ ń ṣe kínní Naomi ń ṣe ẹran tó rọ̀ ẹ jẹ́ ìyá tètè dẹ̀yìn lẹ́yìn ẹ̀ kẹ́ má bàa rí wàhálà àti ìdààmú nínú ìgbésí ayé yín ẹ kàn ń fojú lásán ẹ fi ń wo Naomi jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run ti ń kìlọ̀ fún yín o ẹ ṣọ́ra lẹ́gbẹ̀ẹ́ Naomi kẹ́ má bàa rí túláàsì tó ju agbára yín lọ bẹ́ẹ̀ ni wọ́n ní ọba Frederick ló bá ń ta pọ́npọ́n Naomi wá ní kó get out kó go away kúrò lọ́dọ̀ òun ẹ̀yin oníṣẹ́ ìṣẹ́ ẹ̀yin ní ìmí ìkà ẹ̀yin ìkà òun sọ fún yín pé òun ọkùnrin ló jẹ́ òun lógún tó yẹn ọkùnrin kankan ò jẹ́ òun lógún gbogbo ẹ̀yin tẹ́ wá ń waste time pé ẹ fẹ́ fẹ́ Naomi ò ready láti fẹ́ anybody nǹkan tí Naomi wà fún tó wà very important sí Naomi lónìí ní pé kí Naomi kó ṣiṣẹ́ Ọlọ́run tí iṣẹ́ tí Ọlọ́run gbélé lọ́wọ́ kó ṣe dọ́ba kó ṣe débi èrè kó ṣe débi ibi tí Ọlọ́run ti máa defend ẹ̀ nígbà gbogbo tí ò ní fi bí Ọlọ́run ná òun ni òun achievement Naomi òun dẹ̀ ni go ẹ̀ ní nǹkan tó fẹ́ achieve láyé ẹ̀ ṣẹ́rí gbogbo gbogbo yín sọ pé ẹ̀rọ pé marriage ṣé kábíyèsí nìkan ló lùtọ́jú ìtọ́jú tí Ọlọ́run ó ju ti gbogbo ẹ̀dá lọ Ọlọ́run àwọn áńgẹ́lì àwọn ogun ọ̀run àti Jésù Kristi wọ́n ń ṣìpẹ̀ fún Naomi wọ́n gáìdẹ̀ gidi gan ìfẹ́ wo ló tó yẹn ìfẹ́ tí Ọlọ́run àti Jésù Kristi àtàwọn ọmọ ogun ọ̀run tọ́lọ́run rán sí Naomi àtàwọn áńgẹ́lì lọ́run ìfẹ́ yẹn ṣé ìfẹ́ táwọn tí kábíyèsí àbẹ́ anybody ṣó tó gbogbo ìfẹ́ tọ́lọ́run ti pèsè ilẹ̀ fún Naomi láti máa nífẹ̀ẹ́ tó máa sọ pé wọ́n nífẹ̀ẹ́ èèyàn Ọlọ́run ló nífẹ̀ẹ́ Naomi kábíyèsí kankan lè nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni ìfẹ́ àìṣẹ̀tàn ni Ọlọ́run ní sí Naomi àbí ìfẹ́ tí kábíyèsí sọ pé òun ní sí Naomi gbogbo àwọn bribe ni mo sọ pé ó kàn bribe ẹ ní gbogbo àwọn nǹkan ìní ẹ̀ gbà mo bribe ẹ nǹkan tí tẹ́mi yẹn sọ fún mi nìyẹn ó kàn bribe ẹ so gbogbo nǹkan tóun bá ti ṣe kó já ṣègbé níwájú Queen Naomi kẹ̀dẹ̀rẹ́ kò tiẹ̀ jí sòro gbogbo yẹn kò jọ Naomi lójú àwọn ọmọ ojú ọ̀rọ̀ lárí àwọn olórí tí wọ́n fi torí ogun kábíyèsí tó sáré wá tán rò pé àwọn fẹ́ dalé Naomi rò ayé wọn ló ń dàrú fúnra wọn wọn ò lè dá ayé Naomi rò torí Ọlọ́run ti dá Naomi ní dìgbì ó ti dúró gírí dáradára ẹ wá ń sọ pé kinní kan ṣe nǹkan kan ṣe ẹlẹ́dẹ̀ nípa àkọ́ ẹ ti ṣí o Naomi ìfẹ́ Ọlọ́run àti tàwọn ẹ̀mí mímọ́ àti ti Jésù ó wà nù Naomi ò tí Naomi fi ń ṣọlá o ọba Frederick wọ́n ní ṣe Naomi lé nílé ilé ìgbéni pé ṣé òun sọ pé ọkùnrin ló jẹ́ òun lógún kò sí anybody tó lè tọ́jú òun àfi Ọlọ́run àti Jésù Kristi àti ẹ̀mí mímọ́ wọ́n dẹ̀ fi hàn lójúkorojú ìfẹ́ téèyàn ní sí èèyàn counterfeit ni wọ́n lè kùnà wọ́n lè ṣìnà ní àtẹnità wọ́n lè disappoint èèyàn látẹnità torí ẹ̀ Naomi ti dúró géré pé pẹ̀lú gbogbo bí òun ṣe fún kábíyèsí advice táwọn alálẹ̀ fún kábíyèsí everybody fún kábíyèsí ebi kábíyèsí ó tún lọ ṣe mistake so èèyàn máa jẹ́ èèyàn títí láé
Ọlọ́run á dẹ̀ máa jẹ́ Ọlọ́run. So torí ẹ̀ Naomi ti kó gbogbo ó ti ṣú gbogbo ẹ̀ papọ̀. Ó lé ẹnikẹ́ni tó lè wá síwájú òun láti sọ pé òun fẹ́ ṣe fún òun ní ọ̀rọ̀ dídùn nípa ìfẹ́. Ó máa ní to hell with your ìfẹ́kífẹ̀ẹ́ tẹ ní. Ìfẹ́ disappointment tẹ máa ń ṣe káàkiri. Ẹ̀yin èèyàn mi o, kò ń dùn kó pọ̀ sókè lọ́bẹ̀ ògì. Tá bá ní ká máa sọ ilẹ̀ ẹṣú ìlàmú. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí lọ bá share kẹ́ bá like kẹ́ bá fi tó kù sí comment section. Ẹ ṣé gan. Láyọ̀. Bye.